Aláròyé máa wí o. wọ́n ti ju Nura sọ́gbà ẹ̀wọ̀n ìyàwó ẹni tó ń yàn lálẹ́ ló fẹ́ pa. ní báyìí onídàájọ́ Umar Usman Dambaba tilé-ẹjọ́ sẹ̀ríà kan tó wà lágbègbè Rijiyar Lemu níjọba ìbílẹ̀ Dala nípínlẹ̀ Kano ti ju ìyáálé ilé kan abilékọ Amina Nura tí í ṣe àlè Alhaji Kamal sẹ́wọ̀n. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ mẹ́rin kan lẹ̀dí àpò pọ̀ láti lọ kógun ja ìyàwó ilé ẹni tó ń yàn lálẹ́ tí wọ́n sì ṣe é léṣe gidi láìpẹ́ yìí. àwọn ọ̀rẹ́ afurasí ọ̀daràn ọ̀hún tí àwọn náà fojú balẹ̀ ẹjọ́ ni Nusaiba Abdullah, Mariam Nura, Fatima Rabiu àti Mariam Saidu tí gbogbo wọn pátá ń gbé lágbègbè kan náà ní Kano. Aláròyé gbọ́ pé àlè ní afurasí ọ̀daràn kan Nura jẹ́ sí Alhaji Kamal, ṣùgbọ́n nítorí pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni Alhaji Kamal bá kúkú fẹ́ gbé e sílé kó sì sọ di aya níwájú gbogbo aráàlú. wọ́n ti fẹnu kò sọ́jọ́ tígbéyàwó máa wáyé, ṣùgbọ́n lójijì ni Alhaji Kamal bá tún da ọ̀rọ̀ rú, ó lóun ò ṣe mọ́. èrò ọkàn Nura yìí ni pé abilékọ Rashidatu Kamal tí í ṣe ìyàwó ilé àlè òun ló wà nídìí iṣẹ́ burúkú náà. ló bá lọ kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin kan jọ, wọ́n gbalé ìyàwó àlè rẹ̀ lọ, wọ́n bá a nílé, bẹ́ẹ̀ ni wọ́n dáwọ́ jọ lù ú bàjẹ́. wọ́n ti fọwọ́ òfin mú àwọn márààrún o, wọ́n sì fojú wọn balẹ̀ ẹjọ́ fóhun tí wọ́n ṣe. agbẹjọ́rò olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni Yusuf Kabir rọ adájọ́ ilé ẹjọ́ náà pé kó gba béèlì oníbàárà òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀, ṣùgbọ́n adájọ́ ní kí wọ́n lọ ju gbogbo wọn pátá sọ́gbà ẹ̀wọ̀n kan tó wà nílùú náà. ó wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.